A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ó ti fẹ́ẹ̀ tó ọ̀sẹ̀ méjì tí ìjàmbá ẹ̀kún omi gba ìjọba ìbílẹ̀ Mokwa ní ìpínlẹ̀ Niger, èyí tí wá ń mú kí àwọn olùgbé máa kérora lórí òórùn àbàdì tó ń jáde látara àwọn òkú tó ti ń jẹrà, tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n jẹ́ àwọn tí ilé ya wó mọ́lẹ̀ tí wọn kò ṣe àwárí wọn. Wọ́n ṣe àpèjúwe òórùn yìí ní èyí tí ó rán wọn létí ìjàmbá tí ó wáyé tí ó sì léwu fún ìlera wọn. Ọjọ́rú ọjọ́ 28 àti Ọjọ́bọ̀ ọjọ́ 29 oṣù karùn-ún jẹ́ ọjọ́ mánigbàgbé fún àwọn ará Mokwa bí ènìyàn tí ó tó 200 ṣe di olóògbé nínú ẹ̀kún omi tí ó wáyé lẹ́yìn àrọ̀rọ̀dá òjò. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Nsema ní ó lé ní 50 ilé tí ẹ̀kún omi gbé lọ pẹ̀lú èrò inú rẹ̀. Bákan náà ni wọ́n ní ó lé ní 3,000 ènìyàn tí ó di aláìnílélórí. 161 ní iye òkú tí wọ́n rí ṣà. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní Nsema kéde àwọn òkú tí wọ́n rí ṣà káàkiri ìlú. Àwọn kan wà lábẹ́ ilẹ̀, àwọn mìíràn lábẹ́ pálapàla àwókù ilé kí wọ́n tó wá sin gbogbo wọn sí ìlú. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní olùgbé Mokwa kan Esther Nwanosike ti ní òórùn tó ń jáde sí wọn jẹ́ ìpòrúurú ọkàn fún wọn. Ó ní gbogbo ìgbà tí atẹ́gùn bá ti fẹ́ ni òórùn máa ń gba àdúgbò kan. Arábìnrin yìí ṣàlàyé wípé oúnjẹ lòun ń tà, èyí ló mú kí ọkàn òun má balẹ̀ lórí òórùn tó ń gba àdúgbò kan. Gbogbo oníbàárà rẹ̀ ló ń rojọ́ lórí òórùn yìí. Wọ́n ní kì í jẹ́ kí àwọn lè mí dáadáa, kí ìjọba tètè wá ọ̀nà àti bá wọn fi taníyá sí i kí ó tó yọrí sí àjàkálẹ̀ àrùn. Olùgbé mìíràn tí ó pe ara rẹ̀ ní Alhassan Kolo sọ fún akọ̀ròyìn wípé lára àwọn òkú tí wọ́n rí ṣà wọ̀nyí ni wọn kò lè dámọ̀ mọ́ látàrí wípé wọ́n ti ń jẹrà. Ó ní omi ọ̀hún ti fẹ́ẹ̀ gbẹ tán ṣùgbọ́n àwọn ṣì ń kérora yẹ̀pẹ̀ tó ti kóra jọ àti òórùn. Bí àwọn ṣe ń gbẹ́ ilẹ̀ ni àwọn ń ṣe àwárí ohun ìní àti òkú. Ọ̀pọ̀ àwọn olùgbé wọ̀nyí ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba kí ó gbà wọ́n kalẹ̀. Lẹ́yìn ìjàmbá, ìjọba àpapọ̀ kéde láti ẹnu igbákejì ààrẹ Kashim Shettima nígbà tí ó wá ṣe àbẹ̀wò wípé àwọn ṣe àgbékalẹ̀ bílíọ̀nù $2 láti fi ṣe àtúnṣe ìlú àti àwọn tí ìjàmbá kó bá. Bákan náà ni ìjọba ṣe àgbékalẹ̀ oúnjẹ àti ohun èlò mìíràn. Ọjọ́ Ajé ni ìjọba ìpínlẹ̀ kéde bílíọ̀nù $1 fún àtúnṣe àwọn olùgbé. Ọ̀gá àgbà fún àjọ NEMA Ìyáàfin Zubaida Umar tí ó ṣe àbẹ̀wò lẹ́yìn wákàtí 24 tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní àwọn ti darí àwọn òṣìṣẹ́ lọ ibi ìṣẹ̀lẹ̀. Agbẹnusọ àjọ NEMA Ezekiel Manzo náà ní òórùn tó ń jáde láti ìlú yìí kì í ṣe ti òkú nìkan ṣùgbọ́n àwọn ìgbọ̀nsẹ̀ àti ìdọ̀tí tí ó ya síta látara ilé wíwó tí ẹ̀kún omi fọ́n ká. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago sọ ní ọjọ́ Ìṣẹ́gun wípé ó ṣeéṣe kí ẹ̀kún omi yìí ya wá láti orílẹ̀-èdè mìíràn títí kan Niger. Bago sọ ọ̀rọ̀ yìí nígbà tí gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí Bago ní ìpínlẹ̀ Niger ní ilẹ̀ tí ó tóbi, kódà ó tóbi ju Borno lọ. Ìyàtọ̀ ibẹ̀ ni wípé Borno ní ilẹ̀ tí kò ní koríko desert, àwọn sì ní omi. Ibú omi 4 ni Niger ní, lára rẹ̀ ni Kainji, Jeba, Shiroro àti Zungeru. Gómìnà ní láti ọdúnmọ́dún ni ibú omi wọn ti máa ń kún lẹ́yìn òjò láìmọ ibi tí wọ́n ti ń wá, bóyá Niger tàbí ilẹ̀ mìíràn ní Áfíríkà. Yàtọ̀ sí ti ọdún yìí, omi àkọ́kọ́ ọdún yìí ni ó dá ìjàmbá sílẹ̀ fún wọn yìí bí ó ti gbóríyìn fún Zulum fún àbẹ̀wò rẹ̀ àti $300 mílíọ̀nù $300 million tí ó fi ta wọ́n lọ́rẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá ti wọ́gi lé ẹ̀sùn méjì tí ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio pè bí ó ti ní
kí ó san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà (100,000 naira) owó ìtanràn fún àǹfààní Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan. Àṣẹ yìí wáyé níbi ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Herman Barka darí ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025 lẹ́yìn tí Akpabio gbé ìgbésẹ̀ àti jọ̀wọ́ ẹ̀sùn. Lára àwọn tí ẹ̀sùn yìí ta bá láti rí Akpoti-Uduaghan, kíláàkì ilé ìgbìmọ̀ àwọn aṣòfin àti Sínátọ̀ Nedah Imason tí ó jẹ́ alága ìgbìmọ̀ olùbáwí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni alákòóso ìjọ ìràpadà Pásítọ̀ Enoch Adébóyè ṣe àbẹ̀wò sí Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé Kìíní ní ààfin rẹ̀ ní ìlú Ọ̀yọ́. Àfihàn yìí wáyé nínú àwòrán ìkéde tí Ajíṣebíọ̀yọ́ rédíò TV ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook. Àbẹ̀wò yìí jẹ́ ara ìgbésẹ̀ ìbáṣepọ̀ láàárín ẹ̀sìn àti àwọn lọ́balọ́ba lórílẹ̀-èdè láti fi ṣe ìgbélárugẹ ìṣọ̀kan àti àṣà àjogúnbá. Ìròyìn yìí ṣe àfihàn bí Pásítọ̀ Adébóyè àti Ọba Ọ̀wọ́adé ṣe kí ara wọn bí ó ti dé sí ààfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Crypto Bridge Exchange (CBEX), ilé-iṣẹ́ Ponzi tí ó di àfẹ́ẹ̀rí pẹ̀lú owó àwọn oníbàárà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ti ń fi ọkàn àwọn oníbàárà balẹ̀ lẹ́yìn ìwádìí tó jinlẹ̀ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ Nàìjíríà. Bí a kò bá gbàgbé wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC bẹ̀rẹ̀ ìwádìí lórí bí CBEX ṣe di àfẹ́ẹ̀rí bí ó ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe àwárí owó àwọn oníbàárà. Bí àwọn oníbàárà ṣe ní àwọn ní àǹfààní àti mọ iye tí owó wọn dì nínú àpò ìkówósí wọ́lẹ̀tì kí CBEX tó dẹnu kọlẹ̀ nínú oṣù kẹrin. Ní báyìí ni wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí í san àlékún owó kí wọ́n tó lè rí owó tí wọ́n pàdánù gbà. $200 $200 ni wọ́n ní kí oníbàárà tí owó rẹ̀ bá lé ní $1,000 san, kí àwọn tí kò tó $1,000 san $100 kí wọ́n tó lè rí owó wọn gbà padà. Oníbàárà kan sọ fún akọ̀ròyìn wípé òun mọ iye tí òun ní nínú àpò ìkówósí CBEX, kò mú ọpọlọ dání kí wọ́n ní kí òun tún san owó mìíràn láti rí èyí tí ó bọ́ há gbà. Òun kò lọ́wọ́ nínú ìgbésẹ̀ yìí rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Olùdásílẹ̀ ilé-iṣẹ́ àti atọ́kùn ilé-iṣẹ́ ìròyìn Maje Ayédà ti sọ̀rọ̀ lórí bí ìrònú ṣe gba ọkàn rẹ̀ depression lẹ́yìn ìpínyà pẹ̀lú ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Toke Makinwa ní ilé ìjọsìn kan ní United Kingdom. Ní Ayédà ti sọ̀rọ̀ nínú àfihàn fídíò tí ó gba orí ẹ̀rọ ayélujára lánàá. Níbẹ̀ ni ó ti ṣe ìrántí ìpèníjà emotional turmoil tí ó là kọjá lẹ́yìn ìpínyà. Ó ní ọ̀rọ̀ àbùkù tí òun gbà láwùjọ mú ìtìjú bá a tí ó mú fara ṣoko. Ayédà ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí kò bá débi wípé ó kó bá ọpọlọ iṣẹ́, ó dẹ́kun iṣẹ́ ní ṣíṣe, ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní iṣẹ́ bí ó ti ń làkàkà fún iṣẹ́ ojúmọ́ daily functions. Èyí wáyé látàrí wípé òkìkí kàn lórí ìpínyà rẹ̀ pẹ̀lú aya rẹ̀ àtijọ́. Ó ní ojú ti òun fún ìpalára tí òun ṣe sí orúkọ mọ̀lẹ́bí. Ìdí nìyí tí òun fi lọ fi ara pamọ́. Ó ní òun kò fẹ́ bá ẹnikẹ́ni sọ̀rọ̀, òun fẹ́ dá wà, dúró sílé, dẹ́kun ibiṣẹ́ lílọ nítorí ó ṣòro àti fi ọkàn síṣẹ́. Àsìkò yìí ni ó wá ṣe ìpinnu láti wà láàyè nítorí òun ti bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé tí kò ní ìrètí. Ayédà ní odidi ọdún kan ni ìrẹ̀wẹ̀sì fi gba ọkàn rẹ̀, láìlèsùn, láìlèwo, pẹ̀lú ìkanra paranoid. Gbogbo ohun tí ó gba ọkàn rẹ̀ ni wípé ọ̀rọ̀ rẹ̀ ni gbogbo ayé ń sọ. Lẹ́yìn èyí ni ó bẹ̀rẹ̀ ìwádìí research lórí ọ̀nà àti bọ́ nínú ìrẹ̀wẹ̀sì ọkàn kí ó tó wá bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni láti gba ẹ̀bi gbogbo ohun tí ó ṣẹlẹ̀. Ayédà àti Makinwa ṣe ìgbéyàwó ní ọdún 2014 kí ìgbéyàwó wọn tó forí ṣánpọ́n ní ọdún 2016 lórí ẹ̀sùn àgbèrè. Ọdún 2017 ni Ayédà pé Makinwa lẹ́jọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ pẹ̀lú $100 mílíọ̀nù owó ìtanràn lẹ́yìn tí ó yọ̀ǹda àkọọ́lẹ̀ ìwé lórí ìgbéyàwó wọn. Ikọ̀ agbẹjọ́rò Ayédà ti kọ́kọ́ kàn sí Makinwa kí ó yọ apá ibi tí ó fi ẹ̀sùn àgbèrè kan ọkọ rẹ̀ àtijọ́, ṣùgbọ́n
tí kò dáhùn. Ọdún 2020 ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square gbé ìdájọ́ kalẹ̀ tí ó ṣe àǹfààní fún Ayíǹde bí wọ́n ti ní kí Ayíǹde gba náírà 500,000 kí Mákinwé má sì gbìyànjú àti tẹ ìwé tí ó ba Ayíǹde lórúkọ jẹ́ mọ́ yàtọ̀ sí bí ó bá ti gé ibẹ̀ kúrò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọlọ́rọ̀ jùlọ lágbàáyé Elon Musk tí í ṣe olùbádámọ̀ràn àná fún ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump sọ lónìí wípé òun kábàámọ̀ lórí àwọn ọ̀rọ̀ ìtàbùkù tí òun sọ tako Trump láìpẹ́ yìí lẹ́yìn ìpínyà àwọn méjèèjì ní ọ̀sẹ̀ tí ó kọjá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Musk kọ sí wípé òun kábàámọ̀ àwọn àfihàn tí òun ṣe nípa ààrẹ Trump ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ní ìkọjáàyè gbáà ni. Àbámọ̀ Musk yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Trump lérí àti dá sẹ̀ríà fún ọlọ́rọ̀ yìí bí ó bá gbìyànjú àti fìyà jẹ àwọn Republicans tí wọ́n dìbò fún àbádòfin owó níná tí ó dá awuyewuye sílẹ̀. Àwọn aṣòfin kan tí wọ́n tako àbá yìí ké sí Musk tí í ṣe ọ̀kan gbòógì alátìlẹyìn Trump níbi ìdìbò ààrẹ ọdún tí ó kọjá kí ó ṣe àtìlẹyìn fún ìgbésẹ̀ tako àwọn Republican tí wọ́n dìbò fún legislation. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ilé-iṣẹ́ ìròyìn BBC tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta ni Trump ti ní yóò lẹ́yìn fún Musk bí ó ti pè é ní aláìníbọ̀wọ̀ disrespectful láìsọ sẹ̀ríà tí ó fẹ́ dá fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.